ó ti wúlò fún wa láti rí nǹkan mú lórí ju pé ká sọ fún wákàtí mẹ́ta kó má sí kọ̀ọ̀kan tẹ́ kọ̀ọ̀kan lè lè dìbò bẹ́ẹ̀. ẹni tí bí a ṣe ń ṣe látọjọ́ yìí tọdún yìí ti bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ ó dẹ̀ máa tún yàtọ̀ díẹ̀. mo kí president Ìjẹ̀bú-Òde club àti àwọn other members of the club mo sì kí gbogbo àwọn ìyá wa àti àwọn ọmọ ẹgbẹ́ Ìjẹ̀bú-Òde club tó kù tí wọ́n wà bí wọ́n á dá dúkìá yẹn padà sọ́dọ̀ the guest lecturer of today Alhaji Imam Kehinde Ọ̀rẹ́dìpẹ̀ Mustapha, the missioner of Ansarudeen Ìjẹ̀bú division. mi nígbà àkókò púpọ̀ torí pé àwọn tí wọn ò bá mọ missioner wọn ò ní mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ lẹ́nu ẹ̀. Is an Islamic scholar that can talk on a world stage, not just a local stage. Kò síbi tí ó ṣe àtìlẹ́yìn ṣe lecture tó yẹ pé àwọn ọ̀yà fúnra wá dìde wá gbà wípé àwọn gbọ́rọ̀ lẹ́nu Islamic scholar Ọlọ́run á jẹ́ kí òun náà kó túbọ̀ dùn sí. Mo kí wa wípé akú òǹgbẹ Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí kó gbàdá Ọlọ́run á jẹ́ ká túbọ̀ ṣe nígbà àwẹ̀ lórí ilẹ̀ àlàyé. Ká sọ̀rọ̀ púpọ̀ kó má wúlò kí sọ̀rọ̀ èyí tó jẹ́ ọ̀rọ̀ ní sọ̀rọ̀ níwọ̀nba kọ́sẹ̀ ní kan. Tọ́pìkì tí Ìjẹ̀bú-Òde club mú lẹ́nu yìí. Kí ni pàtàkì ẹgbẹ́ ṣíṣe? Ẹ̀gbọ́n wọ́n ní kí ni pàtàkì ẹgbẹ́ ṣíṣe sí club. Kí ni pàtàkì club tá a jọ wà? Kí ni purpose ẹ̀? Sí ìdàgbàsókè ọpọlọ àti àwùjọ àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Wọ́n ní kí ni pàtàkì ẹgbẹ́ ṣíṣe sí ìdàgbàsókè ọpọlọ àti àwùjọ. Ọpọlọ àsọpọlọ náà wọ́n wà bẹ́ẹ̀ àti àwùjọ. Àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Kí ni ìwòye Islam? Tọ́pìkì tẹ kó síbẹ̀ fẹ́ tún mẹ́rin. Ìtàrí tún sẹ́yìn láti dájú ní ìsìnkú. Ẹ̀yà ló kàn mẹ́. Ìwọ ni mo bá rí. Al-ukhuwatu. Ẹ̀gbọ́n. Ẹgbẹ́ ṣíṣe. Al-ukhuwatu. Ìjọba ìyá ìṣẹ̀ra wa lọ́kàn. Hiya alaqatun qawiyyatun taqumu ala al-mahabbati. Ìṣesí kan tó lágbára ní club. Club nǹkan tó wúwo ni o. Yóò lówó ẹgbẹ́ ń tó lágbára ni. Tẹ́gbẹ́ bá lè dúró tó ń fira wọn ṣọ̀kan ó lágbára o. Àpèjúwe tí mo fẹ́ mú wá fún ẹgbẹ́ club ni ẹgbẹ́ ẹ̀sìn ni ẹgbẹ́ ayé ni ó dà gẹ́gẹ́ bí òṣùṣù ọ̀wọ̀. Dúró tá a fi ń konú tí màá yí jọ kan kò sí bẹ́ẹ̀ yẹn máa wà ní kò lè destroy yẹn. Alaqatun qawiyyatun. Ìṣesí tó lágbára relationship tó ní agbára òun náà ní nǹkan tó ń jẹ́ club. Taqumu ala al-mahabbati wa thiqati. Bẹ́ẹ̀ sì ni bí èèyàn bá wà nínú club gbàgbé ọjọ́ orí. Ìwà nínú club yẹn ohun tí ó bí fún yín bí ọmọ ẹgbẹ́ mi ni club member mi ni yóò introduce mi tí ń jẹ́ ìfẹ́ sí mi. Wa thiqati wa ta'awunu bayna an-nas. Yóò fún yín ní ohun tí ń jẹ́ ìfẹ́. Lẹ́yìn ìfẹ́ yóò wá introduce pé ká ẹ̀kọ́ ara wa ká rọra wa lọ́wọ́ láàrin ara wa. Àárín nínú club gbẹ́nu bí ò bá rí jáde tó bá dénú club níbi tẹ́ ẹ ti jọ jókòó láàrin ara yín tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ wá business kan wà wá lọ sí náà èyí tó kàn fi jókòó yìí àwọn tí club máa mú jáde òun náà ni. Wa ta'awunu
club nìyẹn o. irú ẹ̀ náà ni bàbá president ni wọ́n sọ mọ́rọ̀ ìtàn báyìí lọ bá bàbá wa sẹ́nẹ́tọ̀ bí ọmọ kan skulu ẹni tó ti mú mi báyìí tó ti mú mi báyìí mo má yọ lẹ́nu sẹ́ẹ̀dì ẹ̀sọ́ ní fóònù mi. Al-amru bil ma'ruf. nítorí pé wọ́n jẹ́ club member òun nìyẹn club kí wọ́n náà ní club. Al-awwal. ẹ máa gbọ́ àǹfààní club kí ni alákọ̀ọ́kọ́ mbẹ̀. Al-amru bil ma'rufi. club òun náà ní pé kéèyàn di ẹni tó bá fẹ́ hùwà bù ẹ̀tẹ̀ bá wọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ kò mọ́ eré rẹ̀ ò mọ́ àbí hùwà bù àbí ṣẹ̀ṣẹ̀kúṣe ta ẹ́. Al-amru bil ma'ruf. Al-amru bil ma'ruf. Wa nahyu 'anil munkar. Iṣẹ́ dáadáa tó ń ṣe yìí kò dáa dáadáa ni kó o máa ṣe ohun tó ń ṣe yìí máa lẹ́yìn ṣe báwa ló ń bá rìn o fẹ́ sọ wá lórúkọ ni. táwọn àdìmọ́ wọ́n yá ní àdìmọ́ kan. Allah. bí ó pàṣẹ ohun tí ń jẹ dáadáa fún yàn ohun tó ń jẹ klọ́ọ̀bù nìyẹn kẹ́ ẹ bá ara yín wáṣẹ́ kẹ́ ẹ yọra yín kú òun ìṣẹ́ klọ́ọ̀bù gbọ́dọ̀ jẹ́ kókó wá ní kókó ẹ̀ bọ́ọ̀sì ẹ̀ pàtẹ́kù rẹ̀ lórí ikú nìyẹn. ìṣòrire ẹni tó ń pàtẹ́kù rẹ̀ fún yẹn sáwọn ọmọ ẹ̀ ti jẹ̀wúlé ṣé ìyàwó ẹ̀ ti jẹ̀wúlé. àtẹ́kùn náà ní ọwọ́ fi hanu kó ní ọwọ́ mú lọ sẹ́nu. ìsìnkú yàrá náà sí ayẹyẹ lẹ́kì ìtàwọ̀. ẹ̀gbọ́n tá a fà wí ni. ìsìnkú yàrá náà sí. ó ní ṣẹ̀ṣà wọn tí ó pa á ní. ìsìnkú yàrá náà sí. ṣẹ̀ṣà wọn tó tó kó tì. ìsìnkú yàrá náà sí. ṣẹ̀ṣà wọn tó lọ bá kẹ́gbẹ́. ìsìnkú yàrá náà sí ayẹyẹ lẹ́kì ìtàwọ̀. ó wá gbogbo ayé ṣẹ̀ṣà. ayẹyẹ lẹ́kì ìtàwọ̀. gbogbo bí o bá wà lápò kókó kọ̀ ní ọ̀pọ̀ kókó tì. tó bá jókòó tó lórí ikú ojú olórí ikú ìyẹn ló fi wò. ìsìnkú yàrá náà sí ayẹyẹ lẹ́kì ìtàwọ̀. olórí náà wájú ọ̀pọ̀ ọmọ wa kú sí oṣù wa tí o sórí rẹ oríire ara olóríire yẹn lọ́kọ̀. خير صحابتي من يكون صريفا. káyọ̀ sọ àmàtì. خير صحابتي èyí tó lóore jù nínú ọ̀rẹ́. خير صحابتي èyí tó dáa jù nínú ẹgbẹ́. من يكون صريفا. خير صحابتي من يكون صريفا. nínú ọ̀tá àká lọ Al-amru bil ma'rufi. pàṣẹ dáadáa. Wa nahyu 'anil munkar. tá a sọ ti sọ ọmọ aláṣẹ tọ́pìkì ẹ̀ papọ̀. ẹkọ́nọ́mì yìí ti jáde bẹ́ẹ̀ relationship ti wà bẹ́ẹ̀ Allah. ìfọ̀kànbalẹ̀ ti wà bẹ́ẹ̀ ẹ wá kọ̀ ohun tí ó jẹ́ ìbàjẹ́ kéèyàn wá wà ní club wọ́n sọ pé ọ̀gbẹ́ni ẹ kò dé lè drive lọlé èmi ni mo dẹ̀ máa ń gbé kò ní làákàyè àwọn adé club wo orí nǹkan kan ṣe orí àwọn ọ̀gbà lẹ́nu àwọn tẹ́jọ́ jòkó àfọ́tì. Allah. gbogbo ìlú ẹ̀ kó fi sórí ilé kó fi jẹ́ ìyàwó yóò ti fi mutí. ó ti fi mutí. Allah. àwọn ọmọ náà kò wá sí tó ọmọ ṣe ní club ọmọ gbọ́mọ fún mi náà mi ìlówó ti bá sọ̀rọ̀ wọ́n wá gbọ́mọ fún mi wọ́n pa yé ìyẹn díẹ̀díẹ̀. díẹ̀díẹ̀ ìyẹn bí ìjẹ́bú òde club kọ́ nìyẹn ẹ má gbọ́mọ fúnra yín. báwo lẹ́yìn náà ó ṣe méjì ẹ̀tẹ́ ẹ̀jẹ̀ adébí kan níta tí wọ́n dìde fún yín bíi ti sẹ́nẹ́tọ̀ Mustapha tí wọ́n dìde fún yín bíi ti adébọ̀rì òun ni ẹ bá ra yín sí. Al-amru bil ma'rufi. bábọ̀ I'anatu an-nasi 'ala qada'il hajat. ẹlẹ́ẹ̀kejì ẹkúnra yín lọ́wọ́ lórí ìmọ̀ agbára yín gbọ́ bùkátà ẹ má tún náà ṣe ara yín ẹ má kọ̀ sí club lọ lásán òwò àwọn àti club ọmọ ẹ̀fẹ́ lọ sí yunifásitì òwò àwọn wọn dàbí wọ́n lè sọ pé sáfì ló máa tó sí yìí o òwò àwọn àgbẹ̀ tó kò lówó kò rọ́ lọ́wọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ tó rọ̀ lọ́wọ́ lẹ́nu ló máa lọ́wọ́ tirẹ̀ lọ́wọ́ lọ́la. Allahu akbar. ta
ẹgbọ́n tó wí bẹ̀ ayé ti kí ló pé. Àtẹ̀mùkínú ti sọ́ọ̀dì. Àtẹ̀mùkínú ti sọ́ọ̀dì. Gbogbo ẹni tó bá ní nínú yín báwa àwọn tí ò ní ẹ ràn wọ́n lọ́wọ́ pàtàkì tá a fi ń ṣe kílọ̀bù nìyẹn. Bó bá ṣe gbé ẹnu yín nìkan lẹ́rọ ti ń dùn táwọn tí ò ní sọ egungun níjọ́ tá burú bá bọ̀ wọ́n yẹra fún yín. Níjọ́ tá burú bá bọ̀ wọ́n yẹra. Àwọn bẹ́ẹ̀ bá ṣe ń jẹran ẹ wá fáwọn náà lẹ́rẹ̀. Níjọ́ tá burú bá bọ̀ wọ́n ní olóore mèrè kàkà ká burú ṣe èmi ní ká burú ṣe. Báwa ara yín báwa ara yín. Pẹ̀lú kẹfọ́ bára yín lò. Ẹ jẹ́ ká trọ́ọ̀sì ara wa. Pẹ̀lú ẹgbẹ́ tá a fẹ́ ṣe. Ìlú kan bẹ. Àlà kọ́ríyà tí ń. Àwọn ará mi. Làwọn bí irun yẹ́sùrọ̀bù nàmínà. Wọ́n ní kànga. Olówó nínú ìlú yẹn. Òun ló so wọ́n pọ̀. Kànga yìí ló jẹ́ kí ìfẹ́ wà láàrin wọn. Torí inú kànga yẹn ni wọ́n ti ń pọn mi. Mo wá gbé kànga yẹn, mo wá gbé kalẹ̀. Mo gbé kalẹ̀ nígbà tá a gbé Ìjẹ̀bú-Òde club kalẹ̀. Ṣé club pé méjì ní Ìjẹ̀bú? Ṣé ó pé méjì? Ìjẹ̀bú-Òde club bàbá mi ti yẹ 60. 1921. Àwọn ọdún mélòó ni ẹ gbà mí? Tó wá di mẹ́mbà Ìjẹ̀bú-Òde club. Mélòó làwọn tó wà nínú sọ pé ẹ̀sìn bí o? Mélòó lẹni tó ń bẹ̀rẹ̀ Ìjẹ̀bú-Òde club lójú ẹ̀? Mo wá fi Ìjẹ̀bú-Òde club yẹn mo fi wé kànga tó wà nínú ìlú yìí táwọn èèyàn omi ń bẹ̀ tí wọ́n fi ń rẹ̀ ẹ̀tọ́ ń gbọ́ bùkátà. Wàkánù kùlàmà àǹgàlù dáníwá lìyẹ̀tẹ̀rìfù mínú máa àdà iléyìn kọ́ọ̀lìyàn nínú ìmáàhì. Lọ́wọ́ kọ́ńtà yìí wọ́n mọ níbẹ̀ ṣọlọ́wọ́ dijọ́ kan ìyàwó adé omi sì wà ní kọjá wọ́n sì fẹ́ mọ mi oníkálukú wa kó igbá jáde nínú ilé ẹ̀ ìyẹn nínú Ifá wọ́n sì wá gba ọ̀dọ́ wọ́n gba tí kọ̀ọ̀gá wà wọ́n wá ń ju dòrò sódò. Àdà iléyìn oníkálukú ṣe wá kọ́ọ̀lìyàn nínú láti fẹ́ ìmáàhì. táwọn níbí báyìí àgọ́wòye wà bí Ìjẹ̀bú wà bí Ìjẹ̀bú nọ́ọ̀tì sí wà bí Ìjẹ̀bú-Òde club àmì ẹ̀kọ́ àmọ́ tó bá ti wá di dòrò sínú kànga pé kí wọ́n fi fa ní òkè wọ́n rí wípé dòrò ti já sáwọn òkú nìkan ló ń gòkè. تكررت الحادثة wọ́n wá ṣẹlẹ̀ ní gbogbo ọba. واشتد القلق حتى شاع فيهم wọ́n ṣẹlẹ̀ ní ìmọ̀ wá lọ́dún àdéhùwádé. أن البئر مسكونة بالجن. wọ́n wá gbogbo ọ̀rọ̀ pé àdéhùwádé o òun tó mú ata ju dòrò sódò tá a fẹ́ fi pọn mi gòkè tá a wá lọ́dún gbé gòkè dòrò náà wá nígbà ọkùnrin kan ní wálé ajẹ́ká ìdòrò tí mo dùn yìí. òǹgbẹ́ sì fẹ́ wọn pọ̀ ní kàkà tó méjì. فقال بعضهم لابد من رجل شجاع gbogbo wọn wò pọ̀ báwo la fẹ́ dá o. ينزل إلى أمان. kí ló kú tá a máa lò sí. mo fẹ́ sọ yé èyí tí mo mọ̀ pé mo gbélé wá ní ẹsẹ̀ ayé lọ́kàn ń tẹ̀lé fi ṣẹ́gun nìyẹn. wọ́n wá wò pé tálẹ́ni tó fẹ́ wọnú odò yìí. لابد من رجل شجاع tálẹ́ni tó lè wọbẹ̀ ọkùnrin kan wá dìde. ينزل إلى أعماقها ìdílé kan sọ báyìí ó wá dìde. ليكشف لنا شرها. tó ní àyà dáadáa pé èmi máa wọnú odò yìí. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa rí pé mo mójútó. ṣùgbọ́n أنا أنزل ولكن بشرط ṣùgbọ́n ohun tó lè mú mi wọnú odò yìí pẹ̀lú májèmú kan ni o. أن يمسك أخي بالحبل معكم. tá a bá ti lè gbà pé odò tí mo ń lọ tí mo fẹ́ wọbẹ̀ yìí ẹ̀ ẹ́ sokùn mọ́ mi
tí ń fi gun wọgbọ́ odò tẹ́ẹ̀dì okùn yẹn mú tí bá ti ṣe okùn bóyá kẹ́mọ̀ pẹ́ mọ̀ fàmí bọ̀ lókè wọ́n ní àgbà bẹ́ẹ̀ àmọ́ kébì tó gbà á jẹ́ pé àwọn tó máa di okùn yẹn mú blọọdì mi gbọ́dọ̀ pẹ̀lú ọmọ ìyá mi gbọ́dọ̀ pẹ̀lú yìí tí o bá sọmọ ìyá mi ń bẹ̀ mi ní ṣe o. Ta'ajjaba liqawmin min shartihi wa qalu. Nahnu kathiruna wa akriya'u fama hajatuka al-akhira. Wọ́n gba kí ni ewé ní tọ́mọ ìyá ẹ̀ pẹ̀lú báwa ṣe pọ̀ tó tá a lágbára tá a sọ́ọ̀mù yìí kí wọ́n ní torí ẹ̀ bẹ́ẹ̀ eléyìí lówó lọ́yà eléyìí kiri kan èwo ń tọ́mọ ìyá sọ́mọ ní ọjọ́ tí ò lé ewu yẹn ó lé ohun tí mo fẹ́ náà ní tọ́mọ ìyá mi bá ti wà ń bẹ̀. Tọ́mọ ìyá mi kó sàjẹ́kọ̀ ẹ̀ bá àjẹgbẹ̀rún ọmọ ìyá mi kó dà kó jẹ́ ìmẹ́ta ọmọ ìyá mi sọ̀tọ̀ ọ̀dọ̀ pẹ̀lú yìí mi rò pé Wa qala lan anzila illa idha kana akhi mumsikan bil habli. ṣe ẹgbọ́n mi yìí rárá tẹ́ bá gbọ́ mi yẹ sọ pé àláwọ̀ agbára fi gbọ́. Allahu akbar Ẹ sọ pé kabira. àláwọ̀ agbára dáadáa. Allahu akbar. Àwọn àdìgbò à. Akhaka akhaka. Àhákà. Innama Allaha akhaka. Àhákà lọ́wọ́. Bẹ́ẹ̀ bá sọ pé ti kílọ̀bù jẹ́ báwo ni kílọ̀bù ṣe jẹ́? Kílọ̀bù jẹ́ kankan. Ó jẹ́ mẹ́wàá o. Ó láǹfààní o. Kílọ̀bù láǹfààní o. Àhákà. إنما لا أكله Wọ́n sọ pé kò sọ́mọ ìyá kò sí kílọ̀bù. إنما لا أكله كسائر الأيام دون سلاء Bẹ́ẹ̀ bá sọ pé kò sọ́mọ ìyá ó ti tẹ́. الله Ó ṣe yí. Bẹ́ẹ̀ bá sọ yí pé kò sí ìyá ó ti tẹ́. Nítorí pé ogun tó ń lọjà kò ní sẹ́nu. الله Ọ̀rọ̀ ẹ̀ dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó ń lọ sójú ogun tí òun kan jà dání. Ohun tí àáfàá yẹn ṣe nìyẹn bí àdìgbọ́mọ̀ ìyá mi pẹ̀lú tó bá ń bẹ̀ òtọ̀ lọ tọmọ ọmọ yẹn ṣe ní wàláì kò sí bó ṣe lè lágbára tó wọ́n kú ẹ̀ lẹ́nu. Ayé ò ṣe dá sí. Àmọ́ omi tó mẹ́sẹ̀ sí sẹ́nu àwọn ẹlẹ́tọ̀ yẹn ni. Àwọn àgbọ̀mọ̀ fẹ́ gbà tọ́wọ́ ẹ̀ lásán. Orúkọ tó jẹ́ má lọ pè é. Fastajabu litalabi. Wọ́n wá gbọ́ ohun tó wí nì. Wajaha akhuhu Wọ́n wá pe ọmọ ìyá ẹ̀. wa amsaka ma'ahu Wọ́n ní wọn náà al-habla. ọkùnrin wo ọmọ ìyá wa gbọ́ ọ̀hún. Ọmọ ìyá ẹ̀ gbókùn wọ́n jọ dìbò ṣíṣí. Ó ń wọnú kọ̀ọ̀gá lọ, wọ́n wá rìn ní sokùn díẹ̀díẹ̀. Nígbà tó wọnú kọ̀ọ̀gá tó máa dín nù kọ̀ọ̀gá. Fawajada kiridan Àwọn ìjọba kìrìdà. huwa Àwọn pẹ́sìdẹ̀. Bàbá wa lọ́kùn. wajada Nígbà tó fún ọ̀kadà sínú kọ̀ọ̀gá, ó wá rí wípé àṣẹ kìí ṣe kìnìún ló wà bẹ̀. Ẹni kí ló wà bẹ̀? Àṣẹ ọ̀bọ ńlá tó ti dúdú kọ́kọ́kọ́ àṣẹ òun ló wà nínú kọ̀ǹga ọ̀bọ ti bọ́ sí kọ̀ǹga ó wá wá bó ṣe jáde ló wò ó pé à tóun bá bọ́kùn yìí kò mọ̀ pé kù á ń dìrọ̀ mọ́ ó bọ́bá dúró sílẹ̀ ọ̀bọ bá gé bọ́bá ti dúró sílẹ̀ ọ̀bọ gé bọ́ọ̀dù dúró sílẹ̀ ìgbà tí yàn wá mú wọn lọ́wọ́ àwọn òkú yẹn káwọn wọnú odò wọ́n wá ń wá ẹni tí ó wọ gbogbo àwọn tí wọ́n pè ní adigun gbogbo wọn sá lẹ́ẹ̀ma wá kú léṣe ẹni tí wọ́n máa fi rúbọ ẹni tó wá láyà tó wá wọ bẹ̀ ìyẹn wá sọ pé ó kù tó ló fẹ́ bá sọ̀kalẹ̀ àfikọ́mọ ìyá òun ti rí torí ó ti mọ ní ìyẹn táwọn èèyàn jẹ́ ó wá débẹ̀ wọ́n ṣe sọ̀kalẹ̀ tó ní bẹ́ẹ̀ ọ̀kọ́ ni ó wá mọ̀ sẹ́wọ̀n gbà tó lọ ó wò pé kí ni mo lè jẹ o ti mọ gẹ̀dẹ̀ dání o ti mọ sàn dání pé nípa tẹ̀ débẹ̀ tó bá jẹ́ pé kí ni ohun tí màá fi tọ̀wọ́ rẹ̀. wa hamalahu ala katifihi. nígbà tó rí pé ọ̀bọ ni tó bí ọ̀gẹ̀dẹ̀ sí ọ̀bọ wa máa ṣe ló bá gbé ọ̀bọ ló wá di òkúnu pé ọ̀bọ pé bọ̀ wọ́n lè mọ̀ pé kì í ṣe kìnìún àjọ̀nú ló wà bẹ́ẹ̀ kì í ṣàjọ̀nú wọ́n wá bọ̀ wọ́n wá fa ọkùn bọ̀ ló bá fa ọkùn mo ti mọ̀ bó ṣe ń bọ̀ tó ń bọ̀
ni wọ́n wá sọ pé ọkùnrin tó bọ̀ tó ń jájọ jájọ ní yóò ní pa wá. bàbá sàánú wàhálà wò wàhálà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó di okùn tààrà òkú àlàkàlà mẹ́rin àìdí ní wọ́n ṣe di okùn lẹ́nu yẹn tó bá ìlà wàhídà fákọ̀t. ìlà wàhídà fákọ̀t ó wá kọ ọmọ ìyá ẹ̀ nìkan ọmọ ìyá ẹ̀ nìkan. lámìyẹ tìlúkìwù. ó ti wá wú ọmọ ìyá yìí lámìyẹ tìlúkìwù. àhú. ó wá di okùn yìí mú ó dì mú ó sọ pé ọmọ òun má lọ yọ ó so. àtà àkàràjà àkàrù. ó wá fà ó fà nígbà tó dé díẹ̀ tó fẹ́ rẹ̀ ó wá sinmi. gbogbo àwọn ọlọ́dún ni wọ́n ti sá wá wò rẹ̀ wọ́n rò kí ló ṣẹlẹ̀ àmọ́ ẹgbẹ́ ọlọ́dún tó ń bọ̀ ẹgbẹ́ ọlọ́dún tó ń bọ̀ gbogbo gbà tá a bá ti rìn ẹ̀dá máa ṣe kí ni ká máa bójú ẹ̀ tá a bá ti rìn ká máa ṣe kí ni ká máa bójú ẹ̀ ọlọ́run dàpọ̀ tọ́jú ọmọ ìlà sí i àfọlá bó ṣe jẹ́ bó ṣe fẹ́ra ẹ̀ á fi bẹ̀rẹ̀ májà fi tọ́gbìn májà fi dágbére fáyé. It is customary of us in this club to have Ramadan lecture. We celebrate Christmas, so we also celebrate Ramadan, because the Body Club is non-religious, non-sectoral, non-political. So we are family, we are a family, we do everything together. And of course, this is an opportunity for us to share ideas about humaneness, about humanity. Okay, it's not just about coming to club to relax. It's also about remembering God, remembering our families, and the people in the community. As a Muslim myself, this season calls for sober reflections. It's a season of forgiveness, and is more doing good deeds. The only thing we just implore everyone to do is, even after the fasting, the good things we've been doing, we should continue. It has to be a continuity. So we have to be fair to ourselves, do good to ourselves, help ourselves, and seek forgiveness from the Almighty Allah. The Muslims, they started well. They should continue their giving. You see, some Muslims, they will stop drinking beer, they will stop fornicating. But because this time is a Ramadan season, they can continue all the good behavior they are portraying now. Helping the needy, helping the motherless homes, like that. And I pray that this Ramadan, we will bless everyone, and at the same time, anything we lay our hands upon shall prosper in the name of Allah. Where any gathering, where the words of God are being spoken to people, for people to hear, it is spiritual. And the spiritual aspect of life controls the physical. So it is when we hear the words of God, then, and we are confused, it will now modify our ways of life. And our life now, that is lifestyle, will now be pleasing to God. So once our life becomes pleasing unto the Lord or unto God, definitely it will be pleasing to our fellow human being. So that is why we have to learn a lot. For example, like what you were told today, that a club is not only for drinking and whining. So we are meant to understand that it is good to help each other. So when that thing now, we imbibe it now here, definitely we see people now, when they now see benefits of those members that are members of the club, you will see them rushing in that, that place is rewarding. So spiritual lecture is more rewarding than any other thing. Àkòrí ọ̀rọ̀ tèmi dá lórí ohun tí a ń pè ní club, ẹgbẹ́, kí ni ipa tó ń kó ní àwùjọ àti nínú ọ̀rọ̀ okòwò àbí ìdàgbàsókè ìlú àbí ní ọpọlọ. Ó ní ọ̀rọ̀ àkòrí ìdánilẹ́kọ̀ọ́ tòun. A sì jẹ́ kó mọ̀ pé ẹgbẹ́ ohun tó ṣe pàtàkì ni. Ńṣe ló dà gẹ́gẹ́ bí ìgbálẹ̀. Àwọn Yorùbá wọ́n ní tá a bá ṣera wa lóṣùṣù ọwọ̀, kò sí béèyàn kan lè ṣe sọ pé òun ṣe máa kan ọ̀níṣẹ́.
ṣùgbọ́n tá a bá ń ṣera wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ pé onítọ̀hún ò ní pẹ́ bá a lọ so òun náà ni àkórí ọ̀rọ̀ tèmi pé ẹgbẹ́ ohun tó ń jẹ́ ẹgbẹ́ gangan òun ni pé tá a bá wà ní ẹgbẹ́ kan ẹni tó bá ní ìdí ìrànlọ́wọ́ ká ṣèrànlọ́wọ́ fún ká má mọ̀ tara wa nìkan ohun tó ń jẹ́ ẹgbẹ́ ẹni tá a bá ń bẹ̀ ká rí i pé ẹ̀jẹ̀ wa ni blood wa ni ohun tá a bá fẹ́ fúnra wa la gbọ́dọ̀ ṣe fún tá a bá ṣerú eléyìí ohun tí ń jẹ́ poverty ó máa reduce láwùjọ ohun tó ń jẹ́ cultism ó máa reduce láwùjọ.